Mímọ́ lolúwa mímọ́, mímọ́ lolúwa mímọ́, mímọ́ lolúwa mímọ́, mímọ́ lolúwa o mímọ́. Ìbà Olódùmarè. Olódùmarè alápá ńlá, ọba tó ṣolé ayé ró, ọba lánàá ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun, ọba tí rán ìdá níṣẹ́ tí sì í fàyà títí dúró tẹ̀dá gbámúgbámú tójú òsì ní ti ẹ̀dá. Olódùmarè o, ọba tó ga fíofío tí ọ̀la fi wé, ọ̀fọ̀run ṣèbùgbé, ọ̀fìlẹ̀ ayé ṣàpótí ìtìṣẹ̀, ọwọ́ amúlẹ̀ ayé ọ̀fi sọlẹ̀ sórí omi kà tí ó sì lè yí rárá. Alágbádá aná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn, ọba mi elétí ọ̀fẹ́, ọba lánàá ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun, ẹ̀kẹrin nínú náà lérú, ẹ̀kẹta nínú túbú, ẹ̀kejì nínú òkìnnìún. Olúwa ni olùṣọ́ àgùntàn mi o, èmi kì yóò ṣaláì ní ẹyin. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó mú mi lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́ o, ó tu ọkàn mi lára, ó mú mi lọ sí ipa ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀. Nítòótọ́ bẹ́ẹ̀ mi tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibi kankan, nítorí tí ìwọ Olódùmarè wà pẹ̀lú èmi. Àdìtú ọ̀rọ̀ Olódùmarè, ògo rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi níṣẹ́jú àwọn ọ̀tá tèmi gbogbo. Ìwọ dà òróró lé mi ní orí, aago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Nítòótọ́ ire àti àánú báyìí ni ó máa tọ̀ mí lẹ́yìn o títí ọjọ́ ayé tèmi gbogbo. Èmi ó sì máa gbé ilé Olúwa láyé àti láéláé. Àmín. Ìbà rẹ Olódùmarè. Mo ṣèbà Olódùmarè, mo ṣèbà Olódùmarè. Ìbà tẹ́lẹ̀ṣẹ̀ tó dojú délẹ̀ tí ò rúrú, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápọ̀rẹ́ tọ́mọ aráyé ń pè lálágbóǹkà, kò ní kánjú gbé mi. Àdìtú ọ̀rọ̀ Olódùmarè mi bí kàlùkàlù, kò sì ní kánjú gbẹ̀yìn olólùfẹ́ tèmi mi bí kàlùkàlù láṣẹ Èdùmàrè. Inú ilé yọ̀ ní dáwóró, baálé ilé yọ̀ ní bá wọn kú bọ́jà ṣe kú tó ń tògóró, ìyálé ilé yọ̀ ní bá wọn wọlé bákò tán ṣe wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Gbogbo ọmọ gbíníṣì inú ilé yìí láṣẹ Èdùmàrè. Àṣà ayé ìrèrè ayé ò kò ní gbé yín lọ láṣẹ Èdùmàrè. Lẹ́yìn Olódùmarè kò sẹ́lòmí o, Olódùmarè náà lọ́ba tó tún kù, torí lẹ́yìn Ọlọ́run, Ọlọ́run ni. Gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo, àṣàlámù àlékún o. Ẹ̀yin onígbàgbọ́ òdodo, àlàáfíà fún yín. Ẹlẹ́sìn àkọ́kọ́, ẹlẹ́sìn àwọn baba ńlá baba wa. Mo ṣẹ̀ làbọ́rú, mo ṣẹ̀ làbọ́yè, mo ṣẹ̀ làbọ́ ṣiṣẹ́. Ẹ dákun ẹjọ́ mọjú èmi Àdìtú ọ̀rọ̀ Olódùmarè ṣe. Gbogbo ẹ̀yin ọ̀tá tèmi ẹ má jẹ́ n tàn yín, torí pé wọn ò ní nǹkan kan lẹ́yìn Olódùmarè. Wọn ò lẹ́nìkan o, àmọ́ mo lólódùmarè. Ìwé mímọ́ sì sọ pé ń bá ti lólódùmarè ńkọ́ o, ọ ti lóhun gbogbo nu ni. Kò sóhun ìjà kan tá a lè ṣe mi Àdìtú ọ̀rọ̀ Olódùmarè tó lè pa mí lára. Ẹ má jẹ́ n tàn yín, mo ti dé lónìí o, ẹ má jẹ́ ń dá yín lágara. Ṣé ẹ mọ̀ pé bí ọba nídìí obìnrin èyí dédé jẹ́ kúmọ́lú, àfẹ̀yí tí ọba sanwó kọ. Ẹ̀yin olólùfẹ́ mi sì ti sọ pé gbogbo ìgbà tí n bá ti dé kí n máa pè yín lẹ́ẹ̀kan, ẹ sì máa jẹ́ mi ní gbèjégbèjọ́. Ọ̀yá mo pè gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò gbogbo àgbáyé o. Ọ̀yá ẹ wá sáré tètè kẹ́ ẹ wá jẹ́ mi ní ihò tèmi o. Èmi ò mà pè yín fún kú o, n ò sì pè yín fárùn. Ìpè ayé ni kẹ́ ẹ máa bá wọn jẹ́ o. Ẹ dákun ẹ má bá wọn jẹ́ pé tọ̀run. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kú ajálẹ̀ o ní gbogbo ibi tí kíkì mi bá ti bá yín àti àsìkò tẹ́yin bá wà lápá bí tẹ́ wà níbẹ̀ o. Mo kí gbogbo yín o, ẹ kú bélédù àti pé ó rí o. Ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ báyìí náà látẹ̀délẹ̀ lérí. Gbogbo ẹ̀yin tẹ́ ń dáyé fàmílétè kí n tutọ́ nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Pàápàá tẹ́ jẹ́ àwọn adarí olórí. Tolódùmarè ọba mọ̀ọ́mọ̀ fi yín sípò olórí tó fi ṣèdánwò fún yín, tó rádánwò ni. Ẹ má jẹ́ ń tàn yín. Ẹ ń bá wà nípò kan lónìí, Tolódùmarè ọba dá sí ipò gíga, ó dán wò ní o. Bó bá wá wù yín ẹ ṣe dáadáa, bó bá wù yín ẹ má ṣe dáadáa. Gbogbo ẹni tí bá ń ṣe bí tí ń ṣèkà nílé ayé tá wà yìí, yóò kéré ẹ̀. Àti bí àtìkà ẹyọ kan ò ní sọnù nígbẹ̀yìn. Bẹ́ẹ̀ ló ṣe rí. Olódùmarè o, Olódùmarè o, dákun máa bá ń lọ. Ọ̀tá pọ̀, gbogbo iṣẹ́ ibi tẹ́ ń rán sí mi lápá àpòkíà, gbogbo ẹ̀ ni mò ń rí. Èmi kàn máa ń rí fìrìfìrì ẹ̀ lásán ni. Kò sóhun ìjà kan tá a lè ṣe sí mi tí ó pa mí lára. Àfi bẹ́ẹ̀ bá faya yín di, tẹ́ fọkọ yín di, tẹ́ sì fọmọ yín di lókù. Bó ṣe rí nu nì, ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ dákun ẹ bá ń ṣí àìtò yìí kọ́ lọ fáà, torí wọn lẹ́nìkan tí mo tún gbẹ́kẹ̀lé lẹ́yìn Olódùmarè tó tún ju ẹ̀yin náà lọ. Mo ṣe bẹ̀yìn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ o, ẹ̀yin ajígini arìn gìnìgìnì wọjà. Ẹ̀yin ìyá mi abiyamọ tí rógbà aṣọ tí ì sì balẹ̀. Ẹ̀yin ìyá mi o, ẹ̀yin ìyá mi o, ẹ̀yin ìyá mi o, ẹ̀yin labiyamọ tí ń bọ́ mọ́ ṣòro níbi tó ti ga ìdínú tá a fi ń pè yín lóṣòro mọ̀nìgà. Gbogbo ẹ̀yin babaláwo pátápátá, ẹ̀yin onífá, èèyàn lọ́pẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ti ń dà báyìí, yóò sì mọ́ ọ fọre láṣẹ Èdùmàrè. Ẹ ní ṣìṣe o,
ẹ̀ní sì sọ ẹ̀ní sì jẹ́ ẹ̀ní ṣẹlẹ̀ tẹ̀ gbogbo ẹni tí bá ń fẹ́ tèmi tí ń gba tèmi láṣẹ Èdùmàrè ọ̀rọ̀ yìí ò ní dàbí ejò tó kọjá nílé ayé tí ò nípa o Olódùmarè ó bá ń tọ́jú gbogbo ilé ará àti ọ̀rẹ́ àti iye kan yín láṣẹ Èdùmàrè àní kábàámọ̀ o láṣẹ Èdùmàrè. Kí n má dènà pẹnu ọ̀rọ̀ lórí Ìpókíà ni o ṣe mọ̀ pé mo sọ fún yín pé wọn ò ṣètò mọ́ lórí Ìpókíà àmọ́ mo tún ti dé. Béèyàn bá ní eégún lé bàbá àwọn òjò mọ́ o bọ́ bá tún padà sọ pé yóò jó wọn ìmúyàn sí o ẹ má jẹ́ ń tàn yín ṣe mọ̀ pé mo ní èèyàn kan ló rán mi iṣẹ́ Ọlọ́run ni èèyàn kan ò lè sọ pé kí n dákẹ́ lórí iṣẹ́ tí n bá ń ṣe láyé fàbàdà àfi tó nítọ̀ ń bá fẹ́ forí kò bínú Olódùmarè ọba tó dá wa sílé ayé kò sì sẹ́ni tó yẹ kí èmi dárúkọ tí wọn ò lè dákọ kò ṣàwòrán tó yẹ kí n gbé jáde tí wọn ò ní gbé jáde gbogbo ohun tẹ́ ẹ bá mọ̀ ní nǹkan burúkú tẹ́ ẹ bá lè ṣe ni ẹ máa ṣe bẹ́ẹ̀ bá di Olódùmarè lọ lókù ẹ kàn mọ bá wọn kú bọ́jà ṣe kú tó ń tògbóró ni ẹ sì mọ bá wọn wọlé bágùn tán ṣe wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn bó ti dé sí yín lọ́rùn ní ìsìn. Nígbà tí mo ṣètò kan láìpẹ́ ní Ìpókíà mo ṣe láìfù ni ọ̀pọ̀lọpọ̀ ló dá sí pàápàá jùlọ mo rí bàbá mi kan tí wọ́n bá mi sọ̀rọ̀ dáadáa nínú gbogbo àwọn tó ń bú mi àwọn kan ń ṣépè mo sì mọ̀ pé bọ́n ṣe ń ṣépè wọn bẹ́ẹ̀ lọ́jọ́ orí wọn ń dínkù sí nílé ayé bí sì ṣe ń dínkù sí nílé ayé orí àwọn ọmọ wọn gan ń dínkù tí aya wọn ń dínkù ni bọ́n sì ṣe ń ṣépè òun èpè òun ó ń padà sínú ìran wọn ó sì lọ ń dègún sínú ìran wọn. Wọ́n ti gbìyànjú láti bọ́pọ̀lọpọ̀ sọ̀rọ̀ wọn ò fẹ́ bá mi sọ̀rọ̀ èmi náà ò bá yín sọ̀rọ̀ torí ẹ̀ jẹ́ nǹkan kan nílé ayé ẹ̀yin wò pé ẹ jẹ́ nǹkan ni ẹ dákun ṣe ń lo mọ́tò 120 million naira ni gbogbo ọkọ̀ tẹ́ bá lè lò pátápátá kò sí ní tó kọjá 60 million. Òṣèlú fàyàwọ́ ká gbalẹ̀ onílẹ̀ ká tà á ká lo bìrìbìrì jìbìtì àgbàlagbà ọ̀nà ni gbogbo yín fi ń lówó lápá Ìpókíà kò sí nǹkan míì ẹ̀ ní nǹkan míì. Àwọn tó ń bá yín fà gan táwa mọ̀ dáadáa torí pé lórí ọ̀rọ̀ lọ́balọ́ba ni mo wà ó ní Ìpókíà àwọn tí ń bá yín fà gan wọ́n nílé iṣẹ́ wọ́n kàwé wọ́n kéwú wọ́n sì mú Olódùmarè dáadáa àmọ́ ẹ̀yin lẹ́mọ̀ ṣe falafolo ẹ̀ mọ̀ jáde fàmílédè kí n tutọ́ ẹ̀ mọ̀ gbé tọ́kì kiri ẹ̀ mọ̀ gbé sí social media ẹ̀ sì pera yín lọ́ba ṣé n tó yẹ kó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá Káàárọ̀ Àjíbínú ẹ fẹ́ sọ orí àpèrè di nǹkan míì nílẹ̀ Yorùbá ẹ fẹ́ yí nǹkan ìṣẹ̀ṣe padà tí ó sì lè ṣeé ṣe ẹ rántí pé ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé ẹ̀sìn àwọn baba ńlá baba wa yìí ẹ̀sìn àkọ́kọ́ ni wọ́n mú ẹ̀sìn ìgbàgbọ́ wá ni wọ́n sì mú mùsùlùmí wá ìdínú táwa fi ń pariwo Yorùbá nation ká gbòmìnira ara wa ẹ̀yin gan inú yóò dùn sí Yorùbá nation kò lè dùn sí nítorí pé ẹ fẹ́ nǹkan tó dáa ọwọ́ tẹ́ fi débi tẹ́ wà ọwọ́ tí ọ̀dá ni Olódùmarè ọba ò sì ní gbà fún yín. Ẹni tó jẹ́ kí n jáde ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ prógrámù kan tí mo ṣe bóyá òní last one tí mo ṣe lórí ọ̀rọ̀ Ìpókíà tí mo fi ṣẹ́ra ró wọ́n mẹ́sẹ̀jì mi lóríṣiríṣi wọ́n ní kò sí wàhálà kankan kò sí nǹkan kan tí ń ṣẹlẹ̀ ní Ìpókíà èmi sì ti sọ tẹ́lẹ̀ mo máa ń sọ nínú ètò mi pé ilẹ̀ Yorùbá Káàárọ̀ Àjíbí a ní àṣà a ní ìṣe a níwà alẹ́ ẹ̀sìn tiwa nígbà tá a wá ní gbogbo eléyìí Olódùmarè ọba tún dá ewé àti egbò lóríṣiríṣi pé ká máa fi ṣèwòtán ara wa ká máa lò fúnra wa láti jọ bá wọn lọ́balọ́ba ládéládé bí wọn ó bá ṣètùtù ṣe gbogbo ẹ̀ wọn ó mú orí eku orí ẹyẹ orí ẹja gbogbo ohun tó Olódùmarè ọba dá ni wọn ìkúkú lo ẹ̀yà ara èèyàn wọn ó sì mú gbogbo ẹ̀ wọn ó fi ṣèpèsè tó bá jẹ́ pé ó yẹ kí wọ́n fi àwọn ewé àti egbò kọ̀ọ̀kan mọ́ wọn ó fi sí ní tí wọ́n máa ń lò nù bóyá àwo ṣóbí ni o àwo pàkátà ni o àbí nǹkan kan wọn ó fi gbé ẹbọ kàkà tí kagún láyà wọn ó sì ti di fákímọ́ tó ṣe léyìí a jẹ́ pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ láàrin ìlú ọ̀hún nù nígbà tí wọ́n bá sì ṣe léyìí ìlú ó sì padà rójú yóò ráàyè àmọ́ kí wọ́n tó ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ pé yóò nídìí bẹ́ẹ̀ bá nídìí obìnrin dédé jẹ́ kúmọ́lú àfi tí ó bá sanwó kọ èyí ń tẹ̀yìn àgbà ni ẹ má bínú nígbà tí wàhálà bá ń ṣẹlẹ̀ nílùú ìdààmú ń ṣẹlẹ̀ ọmọdé ń kú àgbà ń kú tẹ́ bá ti rí pé kíní yìí ti ń ṣẹlẹ̀ ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ti fẹ́ mọ́ ṣẹlẹ̀ lemọ́lemọ́ àwọn nǹkan tó dáa tí ọ̀wọ̀ lù wá kábíyèsí ọ̀wá pé onífá adífálà wá dífá fún wa kí ló ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n bá sì gbé fàjẹlẹ̀ Ifá ó sọ tààrà pé nǹkan báyìí ni wọ́n ó sì ṣe tutù tó bá jẹ́ pé ó ní nǹkan ẹbọ wọ́n ó ṣe àmọ́ tó yẹ kẹ́ ẹ jẹ tẹ́ ẹ fẹ́ jẹ kò jẹ́ kẹ́ ẹ gbọ́n ẹ fẹ́ mọ owó sápò ara yín ni
ẹ fẹ́ mọ owó lẹ̀ fáàrọ̀ ọmọdọ́mọ yín tó jẹ́ pé àrọ̀ ọmọdọ́mọ yín ò lè rówó náà ná. Ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀jì nígbà náà wọ́n ní Ìpókíà kò sí wàhálà kankan Ìpókíà, èmi sì mọ tí ń ṣẹlẹ̀. Lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ bá wò lú Ìpókíà ó ti dáwóró. Bí Ìpókíà ṣe wà nǹkan ló yẹ kó wà. Gbogbo ẹni bá ní inú Ìpókíà sínú ní ọ̀nà méjì àbí tó ń fi inú méjì lò pẹ̀lú Ìpókíà, torí Ìpókíà yẹ kó ti di ìlú ńlá jù bá ń lọ. Ìlú tí èyí ṣèlú ìṣẹ̀ǹbáyé gan tó jẹ́ ìlú ìgbàlódé. Ìlú ìgbàlódé ń bẹ o, ìlú ìṣẹ̀ǹbáyé sì ń bẹ. Àwọn ìlú kan wà tó jẹ́ ìlú ìgbàlódé jẹ́ pé wọ́n dá wọn lẹ̀ ni. Wọ́n lọ ra plọ́ọ̀tì oríṣiríṣi bíi acres of land. Wọ́n lọ rà á ní wọ́n wá fi ṣe, wọ́n kọ́lé síbẹ̀, wọ́n fi ṣe bíi estate, wọ́n sọ di ìlú ìgbàlódé nu. Ìlú náà ń develop. Kódà àwọn ò tún ní ọba, wọ́n ò ní olórí, wọ́n ò ní LCDA chairman, wọ́n ní gbogbo ẹ̀. Ìlú ọ̀hún ó sì rojú, yóò ráyè, yóò tùbà, yóò tùṣẹ́, wọ́n mọ̀ ṣe falafolo, inú wọn mọ̀ dùn, ayọ̀ wọn mọ̀ kún, inú àwọn èèyàn mọ̀ dùn láti lọ ralẹ̀ síbẹ̀. Èèyàn mélòó ní wá sínú Ìpókíà tó wá ń ralẹ̀ síbẹ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà àbílẹ̀ Yorùbá tá wà yìí gan. Ẹ lè rẹ́ nìkan kó dédé fínúfíndọ̀ pé òun fẹ́ lọ dálé iṣẹ́ lẹ̀, òun wá fẹ́ lọ ralẹ̀ òun sí Ìpókíà kó ń lọ dálé iṣẹ́ ń bẹ̀. Nígbà ó ti mọ̀ pé Ìpókíà ìṣèlú kan tó lálàáfíà. Ìpókíà ò lálàáfíà, ẹ ń bá lọ lálàáfíà Olódùmarè bó fìyà jẹ lásìkò tá a wà yìí. Kì í ṣèlú mi o, ṣùgbọ́n ilẹ̀ Yorùbá tèmi ni. Ìfẹ́ òye ẹ jí gìrì kẹgbẹ́ ìfẹ́ ga o. Olórí ayé nífẹ̀ẹ́ òye ká múra láti tẹ̀síwájú. Olúwa yóò máa ràn wá ṣe. Ìlú Oòduà bàbá Yorùbá, Èdùmàrè tó dá wa sífẹ̀ẹ́ kó má ṣe bá fẹ̀jẹ̀ mọ́ wa lórí. Olúwa yóò máa ràn wá ṣe. Ìfẹ́ òye lèmi ti ń jáde wá o. Ibẹ̀ nílé bàbá ńlá bàbá tó bí èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè lọ́mọ. Kò sírú ẹ̀ nílé Ifẹ̀. Kódà bó bá fẹ́ wà wá ìyọ́gán ó tún jáde. Olódùmarè lọ́ba ló rán wa, àgbèṣẹ́ ibì kan o. Ẹ̀gbá Ẹwà, ibẹ̀ nìyá tó bí èmi àdìtú Olódùmarè ló ti jáde. Ẹ̀gbá ò ní dàrú o láṣẹ Èdùmàrè. Lórí òkè ó pẹ̀tẹ́lẹ̀. Ibẹ̀ náà gbé bí mi sí o. Ibẹ̀ náà gbé tọ́ mi dàgbà o. Ilẹ̀ òmìnira. Máyọ̀ 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 o lórí Olúmọ. Máyọ̀ o lórí Olúmọ. Mo júbà yín lẹ́dún àgbọn o, mo sì júbà yín nílẹ̀ Olújì. Tó nǹkan gidi ò wọlé sí Ìpókíà, ẹ wá ní Ìpókíà tòrò ó rojú ó ráyè. Ṣé bí ìlú ṣe ń rí ní Ìpókíà ṣe rí? Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ bẹ́ẹ̀ ẹ ti láìsàn ọpọlọ. Ọpọlọ ti ń dùn yín, ẹ ti jábọ́ lórí ọ̀kadà, ẹ ti fọpọlọ gbálẹ̀. Bẹ́ẹ̀ bá jáde fún mi, wọ́n jáde fún yín. Ẹ̀yin náà mọ̀, investigative journalist lèmi, mo sì tún ṣiṣẹ́ blogger lápá kan nítorí ẹ̀yin tí irun yín kún tá a lè bá yín fa. Bẹ́ẹ̀ bá lọ́rọ̀ burúkú lẹ́nu, ń bẹ lẹ́nu tiwa náà o. Bẹ́ẹ̀ bá sì lọ́rọ̀ rere lẹ́nu, ń bẹ lẹ́nu tiwa náà. Wá kọ́ mọ́ṣẹ́ ni Olódùmarè bá sì tún gbé wa síbẹ̀ ni. Ẹni Ìpókíà rójú ó ráyè. Ṣé ẹ mọ̀ pé lẹ́nu lọ́lọ́ yìí, lẹ́nu pé bí ọjọ́ 4-5 kan sẹ́yìn wọ́n gbókú kan wọlé síbẹ̀ sọ́dàgbà. Àìmọye tí mo ti gba rìpọ́ọ̀tù ẹ̀ lóríṣiríṣi láti Ìpókíà tí wọn ò dàgbà, wọ́n sì ń gbé wọn wọlé, wọ́n sì ń kọ́, ọmọdé sì ń kú, àgbà sì ń kú nínú ìlú. Ẹ sì wá nǹkan kan ṣe sí, ẹ rí nǹkan ṣe sí. Ẹ wá ń ṣe kéèsì lóríṣiríṣi bí ẹkún apọkọjẹ. Ẹ ń tíráfù ròkè òkun. Ẹ lọ rèé bá wọn ọmọ ìlú lẹ́yọ kọ̀ọ̀kan. Tẹ́ bá mọ̀ pọ̀ ọmọ ìlú leléyìí, mọ̀ ń bọ̀ wá fíṣìtì rẹ o. Wá nǹkan lẹ̀ dè mí o, torí ẹ lọ wá nǹkan lẹ̀ ni. Kẹ́ lè rí nǹkan gbà, kẹ́ káyé lè mọ̀ pé ọba ni yín. Ẹjọ́ sì ń bẹ nílé ẹjọ́. Ntọ́ yẹ kẹ́ ẹ ṣe ni pé kẹ́ ẹ dúró sínú ìlú, kẹ́ ẹ mọ̀ ṣe bí ìlú ó ṣe tùbà bí ó ṣe tùṣẹ́. Ó ṣeé ṣe gan kó jẹ́ pé ẹjọ́ tí wọ́n dá ó sì ṣeé ṣe kó sì fẹ́ fọ́ yín nígbà wọ́n bá wò. Ṣùgbọ́n gbogbo ohun tẹ́ ń ṣe yìí fèkì lẹ́mú, ẹ má jẹ́ nǹkan yìí. Bí ìlú tèmi bá ṣe gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí, mo fi Olódùmarè ọba ṣẹlẹ́rìí, wọ́n sọ̀rọ̀ lé lórí. Kì í ṣe pé mò ń gbè síbì kan, wọn ò mẹ́nìkan rí, ẹnìkan ò sì mọ̀ mí rí. Iṣẹ́ tí mo sì ń ṣe ẹnìkan ò rán mi ju Olódùmarè ọba lọ. Bí n bá lọ social media ní ìsìn, bí n bá rí ìlú kan tó jẹ́ pé wọ́n ti ń tẹ̀ wọ́n mẹ́rẹ̀, wọ́n ti ń jayé fàmílétè kí n tutọ́ lórí àwọn ọmọ ìlú, pàápàá jùlọ kábíyèsí, torí tá à ń fi kàn nìyí gbénu. Èmi àdìtú Olódùmarè wọ́n sọ̀rọ̀ sí o, láì bèṣùgbẹ̀gbà, láì kọ́ńtàtì ẹnikẹ́ni, wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ mọ̀ pé mo ti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òun bọ̀.
kò sì ní hun mí láṣẹ Èdùmàrè. Ẹ ń bá ní kó hun mí, onítọ̀hún ojú rẹ̀ méjèèjì ni ó lọ sí, etí rẹ̀ méjèèjì yóò di gbẹ̀yìn, ẹsẹ̀ rẹ̀ méjèèjì yóò rọ wẹ́jẹlẹ, apá rẹ̀ méjèèjì yóò di wọ̀, yóò wá máa ṣe ilẹ̀lẹ̀ ni ó ti máa rá bí ejò, bí ó ṣe rí ní fún wọn nù. Gbogbo táìmù àdúrà Olódùmarè. Ẹ ń bá fi nǹkan àbáṣe àbí nǹkan kan àbá nǹkan kan tó fi ń ṣépè fẹ́mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, kódà kó tó ṣe yóò ti máa lọ sórí àwọn ọmọ ẹ̀. Bọ́ bá ti ń ṣe báyìí, orí ọmọ ẹ̀ ní ń lọ. Ẹ wò dáadáa, igi táàrí igi ṣẹ́gi bá ṣẹ́, orí ara ẹ̀ náà ni ó padà ṣẹlẹ̀ lórí. Ọwọ́ tó gẹ̀dẹ̀ bá ti gbé, ara ẹ̀ ni ó padà fi nà. Ẹ̀yin iná tá a bá ti dáde yẹgún, ẹyẹ míì náà láfi sun fábàdà, dandan ní dandan bó ṣe rí inú àṣẹ Olódùmarè ti gùn. Ẹ̀yin ọmọ Ìpókíà bí wọ́n sọ pé nǹkan kan ò ṣẹlẹ̀ ni, wọn ò tí ì ní dákọ, wọn ò sì tí ì ní sọ bí dítèsì ọ̀hún ṣe rí lórí afẹ́fẹ́ báyìí. Mo ti ń padà bọ̀ fún yín ni, ṣùgbọ́n ibi tó ká mi mọ́, inú bí mi pé bí nǹkan kan wọ́n ní nǹkan kan ò ṣẹlẹ̀. Ìpókíà dá o, orójú ó ráyè, ẹlòmíín rò pé òun mọ̀rọ̀ sọ, ń sọ̀rọ̀ fàlàfòlò. N ò tí ì reply yín, ìkọ̀ọ̀kan ni wọ́n mọ̀ gbé yín sí social media, wọ́n mọ̀ fi yín ṣe prógrámù lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni. Mo ráàyè ti yín ní Ìpókíà, mo ráàyè yín ní gbogbo ilẹ̀ Ànàgó, mo ráàyè yín ní gbogbo ibi tá à ń pè ní Ànàgó yé wa pátápátá, àti South àti West àti nǹkan nǹkan, mo ráàyè gbogbo yín pátápátá. Èmi là ń sọ̀rọ̀ ọba Olúṣọlá kábíyèsí àfiyèsí, ọba kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kírùkẹ̀rẹ̀ ó di jẹjẹ kó dọkíní. Ọba Adóodò Olúṣọlá o, ọ̀tẹ̀ níbọ̀tẹ̀ mọ́lẹ̀ tù, ọba tí wọ́n fi ń yan gànnu. Àwọn ọba dáadáa nílẹ̀ Yorùbá, àwọn ọba tó lódùmarè, ọba tó fínúfíndọ̀ tó gbé báyìí tó sì gbé sórí àpèrè. Àwọn orí adé látọ̀run wá, ẹlòmíín bẹ tó bá délé ayé ní ó ṣẹ̀ṣẹ̀ lọ́mọ lọ́bì fún orí adé. Ẹlòmíín sì bẹ jẹ́ pé ilé ọlá ni wọ́n bí sí, ẹlòmíín gan wà tó jẹ́ pé wọn ò bí sí ilé ọlá ṣùgbọ́n orí adé ló gbé wá, yọ padà jọba náà ni, kò sí bó ṣe fẹ́ jẹ́. Ọ̀tẹ̀ níbọ̀tẹ̀ mọ́lẹ̀ tù, ọmọ ọlá ni wọ́n, inú ilé ọlá ni wọ́n bí wọn sí, ẹ̀jẹ̀ ọlá ní rọ̀nù nínú vein wọn, ọmọ ọlá ni. Bẹ́ẹ̀ bá wo ọ̀tẹ̀ níbọ̀tẹ̀ mọ́lẹ̀ tù tí Adóodò, ẹ mọ̀ pé ọba dáadáa ni nílẹ̀ Yorùbá káàrọ̀ àjíbí, ọba tí wọ́n fi ń yan gàn ní o. Ẹni bá dárí sapá apá ń lọ̀rọ̀ bàbá kábíyèsí ọ̀hún. Ẹ ń bá robiro kábíyèsí Olúṣọlá, ọ̀tẹ̀ níbọ̀tẹ̀ mọ́lẹ̀ tù tí Adóodò. Onítọ̀hún ti lọ fábàdà, ẹbọra ti bọ́ láṣọ. Ẹ má jẹ́ ń tàn yín, orí adé nu látòdì ọ̀run wá. Ẹ mọ̀ kí ló dé, kí làwọn yìí ń ṣe tó Olódùmarè ọba ò gbà fún wọn ná. Gbogbo ọmọ ìlú ló fẹ́ràn wọn. Wọ́n fi ti mùsùlùmí ṣe, wọ́n fi ti ìgbàgbọ́ ṣe, wọ́n fi tẹlẹ́sìn àbáláyé ṣe. Bí kábíyèsí ọba tíráfùlù, kì í ṣe pé ẹ máa rí tọ́kì lọ́wọ́ ẹ̀ tí ó máa jẹ tọ́kì bí ẹni torí ẹ ti burú. Ọ̀tẹ̀ níbọ̀tẹ̀ mọ́lẹ̀ tù yóò mú àwọn olóòṣà lóríṣiríṣi, àwọn onílẹ̀ tó yẹ pé bí nǹkan kan bá ṣẹlẹ̀ àwọn tí ó kọ́kọ́ rí nu. Ẹ ń bá ń ṣe nǹkan àṣírí tó ní nǹkan kọ́lọ́fín kò ní máa ṣe bí ọba Adóodò ṣe ń ṣe. Ìbá wọn ni wọn kọ́kọ́ rí tí wọ́n sọ pé kábíyèsí nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀, nǹkan báyìí ń ṣẹlẹ̀, ní tá à ń pè àwọn onílẹ̀ mọ́nu. Kò ní nǹkan kọ́lọ́fín ni o. Ìyá Ọ̀ṣun, gbogbo àwọn yèyé lóríṣiríṣi, àwọn bàbá wọn tẹ̀lé kábíyèsí ni wọ́n jọ kọ́wọ́ rìn. Ṣé ń tẹ́yìn ń ṣe nu ní Ìpókíà? Ẹ wá fẹ́ sọ̀lú Ìpókíà di nǹkan míì. Ìpókíà yìí ṣe ilẹ̀ Yorùbá ni àbí kì í ṣànàgó? Ẹ rántí àwọn baba ńlá baba, ẹ mọ̀tàn lẹ́nìkan sọ pé èmi ń sọ̀tàn lú àwọn, èmi ò mọ̀tàn, èmi ò ṣe kinní kan, àwa ń gbá rìsáàsì ni. Ó ṣeé ṣe kẹ́yìn pera yín lọ́mọ Ìpókíà ṣùgbọ́n kó jẹ́ pọ́ máa lè ní yín. Ẹ ń bá pera ẹ̀ lọ́mọ Ìpókíà tó sì jọ máa lè kó lè mọ̀tàn. Ìtàn tẹ́ ẹ̀kọ́ bí n bá tán kọ́ ìtàn ilé bàbá tó bí mi lọ́mọ, ó ṣeé ṣe kí n mọ̀ mọ́. Àwa ń gbá rìsáàsì o, kìí sì sóòní kìí ṣàná, adìẹ ti dáyé pẹ́ orí ẹ̀ ní òkàn tó bí ẹ mọ́ jẹ tàn yín. Àwa ti wà lẹ́nu iṣẹ́ yìí, kìí sóòní kìí ṣàná, ẹ lọ wádìí mi dáadáa. Ẹ ń gbá àdìjú ó ní tójú tiwa náà ti rí o ká tó débi tá a wà yìí. Ojú ti rí, a fa àwọn nǹkan kan lẹ̀, a fi gbọ́ tó Olódùmarè ọba tó rán wa ń ṣẹ́ ni. Bẹ́ẹ̀ mi náà bá fẹ́ máa ṣe falafolo mọ́ bí mo ṣe sí mọ́ bí mo ṣe lè ṣe, ẹ mọ́ jẹ tàn yín. Ẹ wá ní nǹkan kan ò ṣẹlẹ̀ ní Ìpókíà. Ká ti èèyàn ṣubú lásán gbà báyìí kó sì ṣubú lulẹ̀ kó sì kú, kó gbọ̀run alákejì lọ nínú Ìpókíà lẹ́nu ọjọ́ 2 sí 3 yìí. Ọ̀pọ̀lọpọ̀ TV stations, radio stations ló ti gbé. Ojú òsì tì yín ní Ìpókíà. Gbogbo yín wà káṣọrù.
ẹ mọ̀ ṣe bíi ẹ mọ̀ ṣe fàlàfòlò ẹ kó ṣéènì báńgùsì yà sọ́rùn ẹ kó báńgùsì ṣẹ́ṣẹ́ ẹ mọ̀ lo ṣéènì mo nígbàgbọ́ gan pa ẹ mọ̀ lo ṣéènì ọrùn dì láì ṣobìnrin nítorí yẹ kẹ́ ẹ mójútó wọ́n bá tiẹ̀ sọ pé kẹ́ ẹ mọ̀ pera yín lọ́ba tẹ́ bá sì ṣèdájọ́ n ò bú ẹnikẹ́ni o wọ́n bá ní kẹ́nìkan mọ̀ pera ẹ̀ lọ́ba bọ́ bá sì tún pera ẹ̀ lọ́ba bóyá kó sì máa ṣe dáadáa kí wọ́n lè mọ̀ pé ọba yìí máa ń ṣe dáadáa wọ́n lè fi kọ̀ǹsídà yín ṣùgbọ́n kò ṣeé ṣe wọn ò lè kọ̀ǹsídà yín o ẹ mọ̀ jẹ́ ntàn yín ní tó bá yẹ kẹ́ ẹ ṣe ni kẹ́ ẹ ṣe mo ṣe ń padà bọ̀ wọ́n fọ̀pọ̀lọpọ̀ fọ́nrán fídíò gbogbo tí wọ́n fi ṣe ìròyìn yìí torí gbà tí bàbá mi kan tàjọ́ mẹ́sẹ̀jì ara nígbà tí mo ṣe live program lọ́hùn wọ́n ní kí ni ẹ̀rí àrídájú pé mi rí pé wọ́n sọ pé kí Kábíyèsí mọ́ ti ìpèrè lọ́ba mo sì fi méjì péré síta wọn ò sọ̀rọ̀ mọ́ èmi náà wá béèrè lóríṣiríṣi lórí ọ̀rọ̀ Erékìtì Ìjàrun tí àwọn baba ńlá wọn ti kúrò tí wọ́n ti wá síbẹ̀ wọn mo ní béèrè mẹ́ta ẹyọkan àkọ́kọ́ tí mo kọ́kọ́ béèrè wọn ò lè dá mi lóhùn kí ló dé ẹjọ́ mọ̀ bókí àìsí gbá rìsáàsì lórí ìlú yín ẹnilẹ́ni ni wọ́n bá yín gbá rìsáàsì lórí ẹ̀ ìdí táwa fi ń gbá rìsáàsì lórí ẹ̀ kálàáfíà ó lè jọba ni o torí a gbọ́dọ̀ fi ẹ̀rí àrídájú a gbọ́dọ̀ fi múlẹ̀ mo sì lẹ́rìí lọ́wọ́ tó pọ̀ bẹ́ẹ̀ bá pàdé mi ń títì bí n bá wá Nàìjíríà tẹ́ gba fóònù mi kódà sísítẹ́ẹ̀mù tó pọ̀ sísítẹ́ẹ̀mù tí gbogbo ìtàn pókí á ń bẹ lórí ẹ̀ ó tó bíi 5 àbí 6 lọ́tọ̀ọ̀tọ̀ ẹni tí ó sì gbé jáde sì wà lẹ́yìn tèmi ó tọrọ ọmọ ìyá àsọkúsọ ni bó jẹ́ ìlú míì bí wọ́n ṣe sọ̀rọ̀ lórí ẹ̀ ní kí á tíyàn lásán kéèyàn sì gbọ̀run ara kejì lọ ẹ wo pókí aṣẹ́ bó ṣe yẹ kó ṣe rí nu Olódùmarè ọbọ̀ bí gbogbo yín léèrè wò ilẹ̀ Yorùbá ní ta wá lára ẹ wo bàbá mi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹni tí wọ́n ti sí bó ti ń tira ìsójú ọ̀nà ewu ẹgẹ́lẹ́ tọmọdé ò gbọdọ̀ gbámú wèrè pètí ọ̀ níbì kan àgbámú owó bàbá Adámì ẹ̀ẹ̀kùn ọkọ̀ Fúlàní o àwọn náà fiṣẹ́ wọn lẹ̀ ni wọ́n sì ń gbọ́ tilẹ̀ Yorùbá káàrọ̀ àjíbí wọ́n tún mú owó wọn wọ́n tún ná síbẹ̀ àwọn ọlọ̀tẹ̀ wọ́n tún gbé ọ̀tẹ̀ dìde lórí wọn wọ́n lọ balẹ̀ wọn jẹ́ wọ́n pààyàn síbẹ̀ sí gbogbo ẹ̀ lóríṣiríṣi wọ́n tún gbẹ́sẹ̀ lé àkáǹtì bàbá síbẹ̀ sí bàbá ò ṣayé ni ọmọ Germany ni bàbá wọn ò fọwọ́rọ́ bàbá sẹ́yìn ní Benin Republic bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rù bàbá lórílẹ̀‐èdè Nàìjíríà gan àmọ́ ẹ má jẹ́ ntàn yín gbogbo ẹni tó yẹ kó ṣe yín lóore ẹ má fọwọ́ yín tì dànù ẹ wà máa ta ọmọ ìyá yín lọ́pọ̀ fáwọn ará òkè ọ̀hún fáwọn ará àta tó yẹ kó rí bẹ́ẹ̀ àwa lọ̀hún máwọn àǹtọ̀hún rìn wá ti wá jọba ẹ náà wà ń ṣọ̀tàn tí ọkọ̀ rẹ ti àbẹ́yìn gan lẹ́ẹ̀mọ̀tàn mọ̀mọ̀tàn lù yín jù yín lọ torí pọ́ máa lè lọ́pọ̀lọpọ̀ yín ọmọ àlè ńlọ́pọ̀ jù nù yín ẹni mò ń pa àwọn kan lọ́mọ àlè ọmọ àlè ẹ lè jọ́ máa lè nípò kíá ṣùgbọ́n bí tẹ́yìn náà ti wá ọmọ ọkọ ni yín ń bẹ̀ ọmọ àlè lèmi náà lágbègbè bí o pàápàá jùlọ bí mo ti máa ń sọ pé ọmọ àlè lèmi lójú abínú ẹni o ṣùgbọ́n ọmọ ọkọ ni mí lè bàbá tó bí mi lọ́mọ nítorí kémi ṣe lórí ìlú tèmi mo gbárí ṣàṣẹ dáadáa mo sì mọ̀ dáadáa lójú méjèèjì yánnayánná ni bẹ́ẹ̀ bá mọ̀tàn lu yín owó lẹ̀ ń lé kiri ẹ kúkú kàwé tẹ́lẹ̀ fàyàwọ́ nìkan níṣẹ́ yín lágbègbè bẹ̀rùn fàyàwọ́ tẹ́ ẹ sì ń ṣe àárẹ̀rù ká crush ká ẹ ṣe crusher ṣe kinní kan ìjọba ti rẹ yín lẹ́yìn gbowó tẹ̀yìn ó jẹ owó adùn mẹ́dẹ̀ẹ́kẹ́ tẹ́ jẹ fún ọjọ́ mélòó kan wìrìwìrì ọdún mẹ́jọ náà nílẹ̀ ń wá tó bá tún ti dọdún mẹ́jọ míì ẹ tún padà lọ rèé mọ́ lọ́bì gbogbo yín wá ń jáde wá ń ṣẹnu bàlàbòlò gbogbo èyí tẹ kọ́mẹ́ǹtì pátápátá ni wọ́n jáde fún lẹ́yọ kọ̀ọ̀kan ẹ wò mí dára kẹ́ tún mi wò mo ráàyè ti yín mo ráàyè yín nípò kíá bàbá náà ṣe kinní kan mọ́ ẹni tí ó jẹ́ àṣe ẹni tó kù yìí tẹ́tì tó ṣubú tó sì gbọ̀run lọ nípò kíá ẹ dákun ṣé kò lẹ́bi ni ṣé kò lára ni ẹ sì tún gbẹ́sẹ̀ lé kéèṣì ọmọlẹ̀ n ò fẹ́ sọ̀rọ̀ àgọ́ ṣàṣàmọ́ ṣùgbọ́n wọ́n sọ ti bẹ́ẹ̀ wọ́n sọ nígbà tí wàhálà dé lóríṣiríṣi pé wọ́n sunlé bàbá a mọ̀ pé kì í ṣe nǹkan tó dáa inú òbí ẹni tí wọ́n sunlé ẹ̀ tí wọ́n sun ọkọ̀ olówó iyebíye lóòótọ́ kì í ṣe nǹkan gidi inú mi ò dùn sí àwọn gbà tó sì ti rí bẹ́ẹ̀ àwọn tó pa èèyàn ẹ̀ inú wọn ò ní dùn ẹ lè rí lẹ́rà ẹ lè ra rí lẹ́rà padà ẹ lè rí gbogbo nǹkan tí wọ́n bàjẹ́ ẹ lè ríra ṣùgbọ́n ẹni tí wọ́n ti pa ń kọ́ Nàfíù Àmọ̀sùn tí wọ́n pa ó bíbejì ó níyàwó lọ́mọ ọmọ bíi 4 ló filẹ̀ sáyé lọ kò sí nǹkan kan tí wọ́n ṣe fúnyàwó tí wọ́n ṣe fọ́mọ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń jìyà nínú bẹ́ẹ̀ ẹ wo Wọ̀tá èmi àti Wọ̀tá ò sọ̀rọ̀ mọ́ ti pé àmọ́ sọ̀rọ̀ ńgbà kan àríra sójú rí Olódùmarè ọba rí mi
gbogbo ọmọ ìlú mo máa ń bá sọ̀rọ̀, kò sẹ́nì kankan tí mo bá sọ̀rọ̀ mọ́, èmi ò sì lólódì ẹnì kankan. bó o tọrọ bá ti délẹ̀ ẹ dákun ẹja sọ ó tọrọ sí ní ọmọ ìyá àsọkúsọ ni wọn ò bẹyàn sọ̀rọ̀ lágọọ ṣàṣà àtàpá kínní àtàpá kejì kò sí nǹkan kan tó kàn mí mọ́, kálàáfíà ó ti jọba lèmi ń fẹ́. ẹni tá a bá wá ṣe fún tí ọba ti mọ̀ ẹ fonítọ̀ ńlẹ̀ pẹ̀lú Olódùmarè ọba. n ò dalẹ̀ ẹnikẹ́ni bí n bá sì sọ̀rọ̀ kan bóyá mò ń ṣiṣẹ́ ìwádìí ẹ̀rọ àwọn kan wá mú voice mi wọ́n change ẹ̀, wọ́n ń lo voice note mi, wọ́n ń send ẹ̀ kiri. ẹgbọ́n dádì ìjú ọ̀rọ̀ sọ, ẹgbọ́n dádì ìjú ọ̀rọ̀ sọ. gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nu eléyìí ọpọlọ yín ti jàn, ẹ ti láìsàn ọpọlọ. èmi sì mọ gbogbo ohun tí ń ṣẹlẹ̀, mo sì ṣẹ́raró, mò ń wò yín ran toró sì ń rúgbó bọ̀. ó ń bọ̀ ni kò tí ì dé. gbogbo ẹ̀yin ọmọ àgọ́ ṣàṣà ó kù yín oko Olódùmarè ọba. mo gbá yín dànù lórí ìbámu náà. àwọn Yorùbá ló sọ pé ẹyin díẹ̀ máa rọ́wọ́ dì mọ́ra o. ìjọ tá a bá ti fọ́ ẹyin díẹ̀ mọ́lẹ̀ báyìí ìjọ náà lẹ́wà rẹ̀ bàjẹ́. gbogbo ẹni bá ń bínú mi tí wọn ò ṣe bí, tí wọn ò ṣe kà, tí wọn ò ṣe jàǹbá sí wọn, tó jẹ́nu kan ni mò ń fi ń bá wọn lò. ẹwà wọn ọmọ bàjẹ́ nílé ayé ni, àtúbọ̀tán yín ò ní da. kìí ṣe pé o ṣáàmù ni. kí n padà sípò kíá, kí ló dé ẹ̀yin ọmọ ìpò kíá? ìgbà ẹni ipò kíá rójú ó ráyè ni, ẹni kò sí wàhálà kankan tí ń ṣẹlẹ̀, ẹnìkan ń sọ̀rọ̀ kì í ṣe pé ẹni ọ̀hún ti ní mental problem, ó ṣàkóò láàrò ni. wọ́n sì ń padà bọ̀ lórí ẹ̀, wọn ò tí ì ní dákọ̀ ẹ̀. wọ́n padà ṣètò, wọ́n dákọ̀ gbogbo ohun tó ṣẹlẹ̀ pátápátá, àti fídíò àti fọ́tò èmi àdìtọ̀ Olódùmarè. wọ́n gbé síta, gbogbo yín lẹ́gbọ̀ọ́ pátápátá nílé lóko àti lẹ́yìn odi. wọ́n gbé síta. ẹ dákun ẹ jẹ́ ìṣẹ́nu déédéé sí bíbà yìí, wọ́n ń lọ mọ́ ń padà bọ̀. ẹni bá ní kémi àdìtọ̀ Olódùmarè lọ kí n mú bọ̀, wọ́n wà á dé, wọn ò ní dé bó nítọ̀ ńlá ṣèdùmarè. ẹ jẹ́ ọ̀dàlẹ̀ ẹ látẹ̀dílẹ̀ lérí.